الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ní àárọ̀ yìí insha Allah ta'ala a fẹ́ bẹ̀rẹ̀ tírà tuntun kan nítorí pé a mọ̀ ká mọ́ àwọn méjì tá ti ń ka láràárọ̀ tẹ́lẹ̀ Madarij as-Salikin àti Zadul Ma'ad tírà tí a fẹ́ jàmọ́ yìí a mọ̀ ká láàrin àwọn bàtà bá ń ka wọn yẹn náà àròkọ sí pàtàkì láti tírà yẹn láti wọnú táǹkà yìí pàápàá jùlọ fún àwọn àsìkò táwa ń bẹ yìí àsìkò tí àwọn èèyàn ń pariwo ìpayín kékeré pé bó la sì fẹ́ là báwo la sì fẹ́ lálùyọ láyé tá a wà yìí lórí káwọn èèyàn eré bí àwọn ṣe ṣoríire láyé ni wọ́n ń sá nítorí pé wọ́n bá kólé kan làwọn èèyàn ń sí ìṣoríire ti alkiyama àdébùkátà láti mọ̀ kí ló ń jẹ́ oríire gan sàádà kí gangan lóríire sílẹ̀ ayé yìí nìkan ni oríire máa ní aboríire tó ń bẹ lẹ́yìn ayé yìí ìdí nìyẹn tá fi mú tírà khutuwatun ila sa'adati khutuwatun ila sa'ada àwọn ìgbésẹ̀ tí èèyàn máa ń gbé tí èèyàn bá fẹ́ ṣoríire èèyàn oríire táyé àti oríire alkiyama mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ yìí pé oríire tí ń jẹ́ oríire gangan ọ̀nà ní talkiyama ṣùgbọ́n oríire táyé náà ara rẹ̀ náà ni ṣùgbọ́n bó lè yóò sì ṣoríire láyé ń bí yóò tún ṣoríire lálùkìyàmà ilé náà ni ta fẹ́ máa kà láti inú tírà alálùbáríkà yìí abilúwẹ̀ dẹ́dà kó jẹ́ kíkà rẹ̀ kó rọrùn fún wa kó yẹ gbígbọ́ rẹ̀ kó rọrùn fún wa tírà náà ìkànnà àwọn àìmà al-Masjid an-Nabawi bil madinati nabawiyya àwọn ni wọ́n ṣe àwọn ni Dr. Abdulmohsen Muhammad Al-Qasim àtàwọn lọ umrah àtàwọn lọ hajj àwọn ẹ̀bùn tírà tí wọ́n ń gbàjù ní al-Masjid Nabawi bàbá yìí hafizahullahu ta'ala àwọn ni wọ́n jẹ́ kan gbòógì láwọn tí wọ́n máa fi tírà tọrẹ fún àwọn onímúra àwọn alálàájì abúlọ́dẹ́là kó wá lọ́rẹ̀ ní wọn lórí dáadáa àtàwọn àti àwọn àfáìsì tó kù ní gbogbo ààyè olùwẹ̀dẹ́dà kó wá lọ́rẹ̀ ní wọn lórí dáadáa àpadà sí ibú àpadà sí ìgbà olùwẹ̀dẹ́dà kọ́bọ̀jọ jẹ́ tiwọn aláwọn ṣe tírà yìí látara àkójọ níwọ̀nba lórí àwọn àkọọ́lẹ̀ oríṣiríṣi èyí tí ó mọ̀ kún ẹrú tó jẹ́ mùsùlùmí lọ́wọ́ lórí pé bó ló sì lè ṣoríire láyé àtijọ́ gbèdà kìyàmà wọ́n láwọn kó tírà náà jọ níbàámu sí báwọn àfẹ́ẹ̀sìn tó ti lọ àwọn olùmẹ̀sìn gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe àwọn adárúkọ méjì àwọn àfẹ́ẹ̀sìn yẹn wọ́n ní Ibn Qayyim al-Jawziyya ẹ̀rọ tí mo máa ń sọ fún wa pé àjámíà kan ibùmọ̀ kan onalimam Ibn Qayyim al-Jawziyya rahimahullahu ta'ala ibùmọ̀ ni wọ́n
ìlú mọ̀ ní bàbá o ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ tíra àwọn tá a máa ń kà níbi tíra Ibn Qayyim ni kódà tá a bá pe halqa wa ní halqatu Ibn Qayyim ní Jawziyya tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹ̀fẹ́ sọ̀rọ̀ fíkhù ni ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn ẹ̀fẹ́ sọ̀rọ̀ àkídà ni ọ̀rọ̀ àdìọ́kàn ẹ̀fẹ́ sọ̀rọ̀ bóò ní wá sí máa ń dá èèyàn ò lè kó yan tíra al-Imam Ibn Qayyim al-Jawziyya èèyàn ò lè kó yan rẹ̀ kéré tó bàbá sọ níbi pé inú tíra wọn méjì Al-Fawaaid àti Bada'i'ul Fawaid ṣàlànà tíra tá a máa kà lọ́jọ́ wájú náà ni insha Allahu ta'ala Al-Fawaaid àti Bada'i'ul Fawaid ní tíra méjèèjì uslubu tí al-Imam Ibn Qayyim ló mẹ́ni pé àwọn khawatir tó máa ń wá síyàn lọ́kàn àwọn masail tó máa ń sáré wá síyàn lọ́kàn kí wọ́n sáré kọ́ọ̀lẹ̀ pé èèyàn kan kí ní ilẹ̀ kí wọ́n bá lọ so wọ́n kójọ ó sì di tíra wọ́n ní bẹ́ẹ̀ náà ni àwọn ṣàǹfààní pẹ̀lú tíra al-Imam Abul Faraj Ibn al-Jawzi al-Imam Ibn al-Jawzi al-Hanbali rahimahullahu ta'ala Ibn Qayyim al-Jawziyya ó yàtọ̀ sí Ibn al-Jawzi tó bá fà dáadáa làwọn méjèèjì so àwọn náà ní tíra tó jọ Al-Fawaid àti Bada'i'ul Fawaid táwọn náà ní àwọn àkójọpọ̀ in tó máa ń wá sọ́kàn tó sì lè ṣe ẹ̀ láǹfààní tó sì lè ṣe al-umma láǹfààní àwọn pìtìrà tiwọn náà ní Saydul Khatir ìsọdẹ tó wá sínú lọ́kàn kásáré kọ́ọ̀lẹ̀ ẹ bá jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tẹ́ bá ń ka tírà yẹn máa ń débi kan tẹ́ pé ẹ ra wọn point ẹ ra wọn nukọ́t so ẹ sáré kọ́ọ̀lẹ̀ tó ti yẹn náà pè ní Saydul Khatir al-Khatir ni tó máa ń gbọ́ kan kọjá nínú kan tó sàǹfààní yóò kọ́ sáré kọ́ yádà rẹ̀ bil kitaba so wọ́n ní bẹ́ẹ̀ náà ni àwọn tó ṣàǹfààní pẹ̀lú tíra Ibn Hazmi al-Andalusi al-Imam Abu Muhammad Ibn Hazmi al-Andalusi rahimahullah àwọn ṣàǹfààní pẹ̀lú tíra wọn náà àpè tíra tí wọ́n ní Mudawatun Nufus Allahu Akbar Mudawatun Nufus ìta fi máa ń tọ́jú ọkàn ọkàn ṣàìsàn ọkàn wa ń ṣàìsàn pápá ìlú àwọn àsìkò táwa yìí àwọn kan ń ṣàìsàn so a ní bùkátà sí ìlàjú àwọn ọkàn yìí ìṣèwòsàn fún wọn so kí láti wá máa ń ṣèwòsàn fọ́kàn tó bá ń ṣàìsàn tàbá wọn tíra al-Imam Abu Muhammad Ibn Hazmi rahimahullah ari aláwọn bí ló ẹdẹ́dà ó jẹ́ kí tíra táwọn àkójọ yìí khutuwatun ila sa'ada olùwẹ̀dẹ́dà jẹ́ kó ṣàǹfààní fálẹ̀ ọmọ ó sì ṣe ní ìtàwọn ọmọdé bá tó bá dijọ́ gbé dalẹ̀ kìyàmà torí gbogbo tá a bá ṣe láyè pápá jùlọ ní ds níta gbọ́dọ̀ mọ ọ̀ràn kan mẹ́ ni pé bóun ni ó sì ṣe wá láǹfààní tó bá dijọ́ gbé dalẹ̀ kìyàmà àwa salatu fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àtàwọn sàábì rẹ̀ lápapọ̀ àkọlé alákọ̀ọ́kọ́ tá a sáré kà lónìí as-sa'adatu wọ́n pè ní as-sa'adatu oríire wọ́n ní hakíkọ̀tù sa'ada kí ni pàápàá oríire kí là ń pè lóríire gangan tẹ́tẹ́ bá káwọn èèyàn jọ pé ẹ̀dá kí lóríire oríṣiríṣi kan làwọn yóò máa sọ kí là ń pè ní oríire as-sa'ada wọ́n ní as-sa'adatu jannatul ahlami wa muntahal amal wọ́n ní as-sa'ada oríire òun náà ni àdìjánná gbogbo ń tá a mọ́ ńlála rẹ̀ ibi tá a sọlẹ̀ sí lẹ́yìn àlá oríṣiríṣi tá a ti lá ẹlòmíì láti gbà tó ti pé ọmọ ọdún 5 olú ti ń lála kí ló fẹ́ jẹ́ láyé látàrí ọdún 5 yóò lála pé engineer ló yóò lála pé pilot ló yóò sá máa lála oríṣiríṣi ni ṣùgbọ́n ibi tí yóò wá padà wá láǹdì sí ẹni tó lálàyé pé dókítà ló fẹ́ yà nígbà tó wá dàgbàlagbà ibo ló láǹdì sí gẹ̀gẹ́ ibo ló ti bá rẹ̀
tó sì ti ń gbádùn sẹ̀mí ayé, ṣé di mẹkáníìkì ni, ṣé di fọkanáìzà ni, ibo gangan ló ti bá rẹ̀ tó sì ti ń gbádùn ayé ń bẹ̀, ìyẹn gangan náà ń pè ní as-sa'ada. Wọ́n ní ọ̀nà sí ni muntahal amal, ó ní ìparí al-amal, wàwá jamul amal, àwọn èròǹgbà amal, hope, àwọn kan tí èèyàn máa ń rò pé èèyàn fẹ́ dà láyé, ibi tí ó bá parí sí, tí èèyàn bá gúnlẹ̀ sí, tí èèyàn bá sọ ọ́ kalẹ̀ sí, ọ̀nà ń pè ní as-sa'ada. Wọ́n ní kullul bashar yanshuduha, gbogbo ọmọnìyàn ló máa ń wọ́n oríire káàkiri, wa qalilu man yudrikuha, ṣùgbọ́n kéré nú àwọn èèyàn tó máa ń soríire. Àbílẹ̀ ẹ̀dẹ́dà ọlọ́njà soríire o, ọlọ́mọjà sorí ibú. Wọ́n ní wa ma'a ikhtilafil ibadi wa ma'ayishihim wa tabayuni wasailihim wa ghayatihim wa tanawwu'i lughatihim wa ajnasihim wa ma'a iftiraqi masharibihim wa tumahatihim illa annahum muttafiquna ala talabi sa'ada. Oríṣiríṣi làwọn ẹ̀dá, ayàtọ̀ níra, ayàtọ̀ nísẹ̀mí, ayàtọ̀ lójúpọ̀nà ta fi ń ṣiṣẹ̀mí ayé, ayàtọ̀ láwọn èròǹgbà wa, ayàtọ̀ lédè, ayàtọ̀ níbi tá a ti ṣẹ̀ wá, ayàtọ̀ níbi tá a ti ń momi, omi ìmọ̀ ní omi ìṣẹ̀mí ayé, ayàtọ̀ níbi tá a máa ń gbẹ̀ngbẹ̀ rẹ̀ láyé. Ṣùgbọ́n gbogbo bá ṣe yàtọ̀ tó yìí, tá a jẹ́ oríṣiríṣi yìí, tá a jẹ́ ìran oríṣiríṣi yìí, gbogbo wa pátápátá muttafiquna ala talabi sa'ada, kò sẹ́ni kankan náà wa tí ò fẹ́ ṣoríire. Tẹ́ bá kó àwọn èèyàn jọ, tẹ́ bá sọ yí pé ta ni ò fẹ́ ṣoríire kó nawọ́, kò sẹ́ni tí ó nawọ́, kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ oríire, kò sẹ́ni tí ò máa tàmá oríire. Wọ́n ní litawajjuhihim min mukabadatil hayati wa alamiha. Tó bá yí tá a wà yìí, gbogbo wa là ń fojú winá, olówó lọ́wọ́ olówó lọ́wọ́ ó fojú winá, gbogbo wa la fẹ́ ṣoríire, olówó lọ́wọ́ olówó lọ́wọ́ a fẹ́ ṣoríire. Ẹ̀rọ àwọn olówó, tẹ́ bá ráwọn olówó, tẹ́ bá bí wọ́n gbé àbábọ́ olówó ṣe tó fẹ́ ṣoríire, àìdákùn mo fẹ́ ṣoríire, àyẹ́bẹ̀ tí lówó lọ́wọ́ àyọ́ kò tí tó, òun tún fẹ́ máa ṣàlékún oríire, ṣùgbọ́n tí ò fẹ́ ṣoríire. Torí pé ayé tá a wà yìí, ayé tó ní mùkábádà ni, ó ní mùkábádà, ayé yẹn ó ní wàhálà nínú. Olùwẹ̀dẹ́dà jalla subhana laqad khalaqna al-insana fi kabadin, olùwàlá ti dáwọn èdè ènìyàn sínú kabad, wàhálà àádámù láyé yìí. A fẹ́ gbóúnjẹ gan lọ sẹ́nu gan iṣẹ́ ni, tó di kò sí pé ẹnìkan wá kàrẹ̀ wá sọ èyí ó dààmú, ojúlówó wà á dààmú láyé yìí. Ẹwà àwọn tán lówó jù láyé, àwọn gan ni ò ní sinmi jù, tọ́mọdẹ́nìkan olówó ni o, from one meeting to another ni from one conference to another ni. Ẹlòmínú plane ló máa ń sùn, àwọn olówó mi bẹ̀rù plane náà máa ń sùn. Wọ́n ti búkù sùn kíní lọ sórí business line first class, wọ́n lè ná bẹ́ẹ̀dì fún ní first class, ṣùgbọ́n ní plane ni yóò sùn. Ẹ dákun, àǹfààní wo ló ń bẹ bí kéèyàn máa sùn plane káàkiri ayé? Olùwẹ̀dẹ́dà kó ṣàánú wa. So gbogbo apátápátá là ń bẹ nú ìdààmú, là ń bẹ nú fòrò, olówó lọ́wọ́ olówó lọ́wọ́, inú ìdààmú gbogbo wa wà. Ọ̀rọ̀ Olúwẹ̀dẹ́dà wa ní jalla subhana, ayé pé gbogbo wa la fẹ́ ṣoríire, gbogbo wa là ń tàn oríire. Wọ́n ní wa tama'ihim fi hayatin sa'idatin hanihati, gbogbo ọmọnìyàn ló ń sojú kòkòrò ìṣẹ̀mí tó dá àti ìṣẹ̀mí gbẹdẹmukẹ, kò sẹ́ni tí ò fẹ́ gbádùn láyé. La hazana fiha wala humuma, ìṣẹ̀mí tí ò ní ìbànújẹ́, tí ò sì ní máa ní ìdààmú ọkàn, kò sẹ́ni tí ò tàmá ẹ̀, kò sẹ́ni tó fẹ́ kí wàhálà máa bùn káàkiri. Tó bá àdámọ́mọ́ ẹ̀dẹ́ ènìyàn ni. Wọ́n ní wa nawalu sa'adati minhatun min rahman yahabuha liman yasha'u min ibadihi. Tí tọ́wọ́ yàbá wá tẹ oríire, tá a bá wá soríire, minha ni o, ẹ̀bùn ni látọ̀dọ̀ Ọlọ́run Ọba Rahman, yahabuha liman yasha'u min ibadihi.
ẹni tó bá sì wọ Ọlọ́run ọba Rahman ló máa ń fún, kìí ṣe bó bá ṣe dààmú tó. Ó bá parí dìgírì alákọ̀ọ́kọ́ kó ṣe dìgírì ẹlẹ́ẹ̀kejì kó ṣe ẹlẹ́ẹ̀kẹta kó mọ́ gbóyè kóyè, ìtọ́lọ́run bá ní yóò jẹ́ tiẹ̀ láyé náà ni yóò jẹ́ tiẹ̀. Wallah ó náà ni ó jẹ́ téèyàn kó lọ dẹ́dà kó ṣàánú wa. Minha ni ẹ̀bùn ni gift ni látọ̀dọ̀ Ọlọ́run ọba Rahman, ó máa ń bu ẹni tó wù ú. Faminhum man yan'amu fi janaha, ó ń bẹ láwọn èèyàn tó yẹ pé olùwàkẹ́ wọ́n rí èso oríire kan láyé yìí. Wa minhum man yuhramuha wa ya'ishu fi amaniha, ó sì bẹ láwọn èèyàn tó yẹ pé wọ́n hànà rẹ̀ fún wọn, wọ́n dààmú wọ́n ṣe fòrò láyé yìí, ṣùgbọ́n orí pé yóò dá náà nà kú sí. Yóò dá orí ẹ̀ náà nà kú sí. Afáàní wal muwaffaq man hudiya ilayha, ṣùgbọ́n olórí rí lẹ́ni tí olùwẹ́dẹ́dà bá tọ́ sọ́nà, tó tọ́ sọ́nà oríire, ojú ọ̀nà tí ẹ̀ máa fi ń soríire, ẹni tó soríire gangan nìyẹn. Bàtúlọ́ wá tọ́ sọ́nà oríire tán, fasalakaha wa khata ilayha, ó wá ń tojú ọ̀nà oríire yẹn lọ, ó wá ń gbé ìbùsẹ̀, ó ń gbégbésẹ̀ lọ síbi tí ó ti soríire yẹn. Wa amila laha, ó wá ń ṣiṣẹ́ fún àti soríire yẹn. Wa janaba ma yudaduha mimma yajlibu lahu ash-shaqa, ó wá ń yàgò fún gbogbo tó bá ń tako oríire yẹn, gbogbo tó lè kọjẹ láti débi tí ó ti soríire yẹn, ó wá ń yàgò fún àwọn kan tó yẹ pé wọn a máa bí orí ibú fún yàn, ó wá ń yàgò fún olóríire gẹ́gẹ́ nìyẹn. Àbílú ẹ̀dẹ́dà wa ó jẹ́ ká wà nínú olóríire. So tó sọ ni pé tí bá fẹ́ sórí láyé, èyàn mọ̀ tójú ọ̀nà rẹ̀ lọ ni. Ó ní taruju najata walam tasluk masalikaha inna safinata la tamshi aládìyàbàsí, olóhùn wá ọlà, ó fẹ́ sórí ire ṣùgbọ́n tójú ọ̀nà rẹ̀. Lọ́mọ yí pé ọkọ̀ ojú omi ńlá o kò lè rìn lórí ilẹ̀ gbansasa, tó yẹ mọ́ ṣiṣẹ́ torí ire ni. Àbílú ẹ̀dẹ́dà wa ó sì wá ní kòǹgẹ́ àti lè ṣiṣẹ́ toríire. Oríire yẹn kọlọ̀já sí láyé, kọlọ̀já sí lálùkìyàmà. Ṣùgbọ́n yẹn tí wọ́n máa ń ṣiṣẹ́ toríire, ìbùsẹ̀ tí yẹn máa ń gbé, àwọn ẹsẹ̀ tí yẹn máa ń gbé tí yẹn máa ń soríire, wọn láwọn máa yẹ wò nínú àwọn tírà yìí láwọn jókòó tó bọ̀ insha Allah. Sallallahu ala nabina Muhammadin wa alihi wa sahbihi ajma'in. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.